They have a beautiful something for you today. Oh, you are blessed in Jesus' name. God bless you. Wọ́n fi pamọ́ sábẹ́ pẹpẹ. Ayé kéde Jésù pẹ̀lú olùgbòhùn o. Ọlọ́run mi tètè dé o. Àròlé ẹlẹ́dàá mi tètè dé o. Wá gba ìjọba. Oṣó kéde Jésù ìrere. Àjẹ́ o sọ tògo rẹ̀. Ọlọ́run mi. Ìjẹ́ mo ra bá ìgbàgbọ́ láyé. Àròlé onígbàgbọ́ òdo nígbàgbé ó ṣe. Máa gbọ́ ọ̀pọ̀ lọ sísàlẹ̀ omi lọ gbàgbára. Agbára. Wọ́n máa ń kéde ìrere Jésù. Ṣùgbọ́n Jésù wípé ìjẹ́ mo ra bá ìgbàgbọ́ láyé o. Àròlé onígbàgbọ́ òdo nígbàgbé ó ṣe. Zion praise. Ẹ̀gbọ́n wa ni lórúkọ Jésù òkè òkè lẹ́ ó máa lọ. Wọ́n fi pamọ́ sábẹ́ pẹpẹ. Ayé kéde Jésù pẹ̀lú olùgbòhùn. Ayé kéde Jésù pẹ̀lú olùgbòhùn. Ọlọ́run mi tètè dé, Ọlọ́run mi tètè dé, tètè wá gba ìjọba o. Ọlọ́run mi tètè dé o. Àròlé ẹlẹ́dàá mi tètè dé o. Wá gba ìjọba. Ọlọ́dàyà àmọ̀nàmí ó tètè máa bọ̀. Tètè máa bọ̀. Ayé ń sátá, ayé ń kéde orúkọ rẹ lásán. Ayé ń sátá. Ayé ń kéde orúkọ rẹ lásán. Àmọ̀nà Sáyọ́nì ò tètè máa bọ̀. Máa bọ̀. Sáyọ́nì ò tètè máa bọ̀. Máa bọ̀. Gbóhùn. Ọlọ́run mi tètè dé o. Àròmẹ̀yìn. Ẹlẹ́dàá mi tètè dé o. Wá gba ìjọba. Ó kábíyèsí. Ọlọ́run tí gbébi mímọ́ tí gbébi gíga. Ọlọ́run ara yìí tí gbénú ìmọ́lẹ̀ sọ́lá. Ó gbénú ògo. Ògo nínú ògo, ọlá nínú ọlá, ìgbà nínú ìgbà, agbára nínú agbára. Bàbá mi ọ̀rọ̀ gbanigbani, ọ̀rọ̀ tí ń gbanilà lọ́jọ́ ogún lé. Ìbàrẹ̀ ó bá mi, Ọlọ́run Zioni, ìbàrẹ̀, Ọlọ́run Kérúbù, ìbàrẹ̀, Ọlọ́run Síésì, ìbàrẹ̀, Ọlọ́run Rìdímà, ìbàrẹ̀, Ọlọ́run gbogbo àmì àwọn wòlíì ó wà máa ṣe ìbàrẹ̀ gbogbo tí tó ń gbọ́ mi ẹ̀ ò ní kú, ẹ̀ ò ní rùn. Lọ́la Jésù, òkè tí a ò dérí ogun, ẹ̀ ó kọjá bẹ́ẹ̀, lọ́la Elédùmarè ọba. Gbọ́nà, àwọn àmàrídìí ní iṣẹ́ rẹ̀ o, àràmàdà o. Zion, àwọn àmàrídìí ní iṣẹ́ rẹ̀ o, àràmàdà o. Ló ń pàṣẹ ìjìnlẹ̀ mọ́, bàbá mi ò ṣe bí ọba, àròlé o. Àwọn àmàrídìí ní iṣẹ́ rẹ̀ o, àràmàdà. Ọlọ́run tí gbé ibi gíga láwọn máa pè é, kábíyèsí. Ó gbé ibi gíga, ó gbélé gíga o. A ó máa yìn, a ó máa gbéga. Ó gbélé gíga o, ó gbébi gíga o. A ó máa yìn, a ó máa gbélé Èdùmàrè ga. Ó pàṣẹ ìjìnlẹ̀ mọ́. Bàbá náà ṣe bí ọba o, Sáyọ́nì mi o. Àwọn àmàrídìí ní iṣẹ́ rẹ̀ o, àràmàdà. Welcome, sir. Welcome, sir. Ògo ló sọ̀rọ̀ yẹn o. Ògo ìlàjẹ. Ògo ìlàjẹ. Kílẹ̀ ní báwọn èèyàn láàárọ̀ yìí. Báyìí máa pé orí yín o. Ohun tí mo ní fún àwọn èèyàn mi. Ọmọ tàbí ọmọ Yèmí, ayé máa fún everybody. Mo mú àdúrà kan tọ̀ yìí wá àti orin tuntun yìí. Ẹ orin àdúrà yẹn. Orin lẹ máa kọ lé ní ẹ̀ ní sọ̀rọ̀ orin. Báyé gbógun bọ́ta lẹ̀ o, àánú àfọ̀hún o. Àánú àfọ̀hún o jáde. Promise. Báyé gbógun bí ọ̀tá ń fọ̀hún, àánú àfọ̀hún fún mi.
báyé gbógun bàtà falẹ̀ àánú àfọ̀hún àròlé àánú àfọ̀hún já mi. máa sọ tiẹ̀ nínú ilé bó ṣe wà yẹn orin àdúrà ni láì tí ẹ kó gba ọ̀rọ̀ tí à ń sọ ń bí sọ jáde lẹ́ẹ̀kan sí sọ gẹ́gẹ́ bí alààyè sọ fún ara rẹ̀ pé báyé gbógun bá bàtà lẹ̀ o àánú àfọ̀hún. mísìnà Allah Apolia Sindale Kapeli Sinda. Baba àánú àfọ̀hún fún mi. Sọ gẹ́gẹ́ bí alààyè fún ara rẹ̀ o. Àánú Jésù fọ́mọ́ jẹ́ kánú tèmi fọ́mọ́ bá mi. báyé gbógun bàtà lẹ̀ àánú àfọ̀hún. àánú àfọ̀hún fún mi. ẹ̀yin máa fún wa jẹ ẹja dókè lọ́nà. International Church present 3 days outreach program with a team gathering of winners starting from Friday 31st of January till Sunday 2nd of February 2025. Time morning session from 10 a.m. to 2 p.m. Nothing and gifts be given to people in the evening. That will proceed from 5 p.m. Monday on Saturday 10 a.m. to 2 p.m. There will be seminar for CEO and ministers and leaders in their conference. Evening session 5 p.m. proceed on Sunday, which is the last day 12 noon. There will be medical checkup and palliative for the people. Venue West End Event Center or Bus Stop at Big by Ikoru West Local Government, Ikoru Lagos State Ministry. Dr. Lanre and Dr. Lizzie speak. Co-host Pastor Kisney, Mike Ador, Monique, Mr. Peter, and other ministers of God. We ministry in songs and words. For more inquiry, you can call on this number 080-66-61-1185 or check on their website www. Jesus is Lord. Aṣọ ẹ̀mí mímọ́ ní fìbáyé jẹ́ òrádùn. aṣọ fún ní máa wọ aṣọ fún ní máa wọ aṣọ àlọ́. aṣọ ẹ̀mí tó lẹ́nu ọkọ̀ tó lọ rárí ìgbẹ́ ní ayé mi aṣọ fún ní máa wọ aṣọ fún ní máa wọ aṣọ àlọ́. aṣọ yóò ní owó ọkọ̀ tó lọ. Yeah, welcome back to the show. What brings about this song? Báwo lẹ ṣe get orin yìí? Inspiration ló wà lẹ́yìn orin yìí. Orin yẹn jẹ́ orin tó ní agbára gan tó dẹ̀ tú ayé mi sílẹ̀. Nígbà tí ogun yẹn le gan. Táǹkì kan wà tó yẹ pé wọ́n wọn ọ̀tá mi lọ́fà. Ó pọ̀ gan tó yẹ pé owó tí mo ná over 3 years mo lè lórí ẹ̀. Ṣùgbọ́n Olúwa bá mi pàdé nígbà tí ìrètí pin pé kò sí solution mọ́. Olúwa ní kí bá ń pàdé fún òru ọjọ́ mẹ́ta torí mi ò lè gbàwẹ̀ mọ́. So òru ọjọ́ mẹ́ta yẹn mo continue ijọ́ kìíní ijọ́ kejì. Ìgbà tó di ọjọ́ kẹta mo wá rí áńgẹ́lì yẹn jáde láti ibi tí mo sùn sí. Ó wá dúró sí ẹ̀gbẹ́ mi, ó wá nawọ́ sí ibi orí mi. Ní àtìgbà yẹn aṣọ funfun mo rí pẹ̀lú ìgúnwà gẹ́gẹ́ bí bàbá Mósè fi lélẹ̀ nígbà yẹn. Nígbà orí òkè Sínà tó bá fẹ́ lọ pàdé Ọlọ́run bí ìgúnwà yẹn gangan ṣe rí ni ẹ̀ mo rí Jésù Kristi tó fi ọwọ́ yẹn kàn mí lára. Ní àtìgbà yẹn òun ni aṣọ yẹn ti lọ. Ibẹ̀ ni ìdájí ijọ́ yẹn lórí yẹn jáde lẹ́nu mi pé aṣọ funfun ni máa wọ̀, aṣọ àlà. Aṣọ àlà yẹn ni pé kò ṣe pé torí pé mo ń lọ white garment o àbí mo ń wọ aṣọ funfun. Aṣọ àlà yẹn ohun tí àwọn áńgẹ́lì fi yé mi ní ìtumọ̀ rẹ̀ ni pé ìwà tí ẹ jẹ́ ó funfun jẹ́ kí gbogbo ohun tó ń ṣe kó máa jẹ́ mímọ́. Kó má fi ohun ayé kún ohun ògo. Nítorí pé bí ẹ mógo ò gbọ́dọ̀ fi ohun ayé kún. So máa ṣe bí funfun máa wọṣọ funfun. Kéèyàn máa wà tó dáa tó tó sí àbí. Ẹ ṣe bá mi. Àkókò tí kò wá ń papá mọ́ra. Ẹ bá wa dákọ yín fully again social media handles yín àti nọ́mbà yín lórí tá ń gbọ́ ní àwọn tó jọmọ àlàjá lè pè yín o jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ. Orúkọ tèmi ni Evangelist Dr.
Olabode George Ipenko, aka Arolelaje Kori worldwide. So Facebook mi tẹ́ bá mi pàdé kọlọ́tẹ́ Olabode George Ipenko ẹ máa rí Dr. Arolelaje ń bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ follow wa o, abẹ́yín ni o. Lórí TikTok mi at Dr. Arolelaje, ẹ máa rí wa lórí TikTok. Mo gbàdúrà lórúkọ Jésù àánú àfọ̀n fún yín o. Phone number mi lélẹ́yìí 080 25 05 82 69 lẹ́ẹ̀kan sí 00 080 25 25 05 05 82 82. 69. God bless you, sir. Ẹ bá a dágbére fáwọn ará ilé. Ẹ̀yin ọmọ ológo tí ẹ gbọ́ mi, ẹ gbọ́ orin yẹn máa mú lọlé. Ire tèmi ti dé o, ire yín dé lórúkọ Jésù. Àmín. Ire tèmi ti wá o. Wow. God bless you. All our people that have been hearing us almost 20 to 30 minutes, you can see the power of music. This is Ipenko, as I have said. I want to implore you to be calling him for any of your programs in the church or events. He sings in any event, any church. God bless you for being there with us. On behalf of our mother, here, enjoy his song. Get some here. Àmàdójú àgbà mi o, Nípa àkọ́mú wakọ̀ o. ìpele mọ́. Àwọn ẹ sọ̀rọ̀ ń pa orin yẹn, ẹ sọ̀rọ̀ ń pa orin yẹn. Ẹ máa ṣe bí freestyle bí agbamiláwa, agbamiláyé, agbamiwà náà ayé ẹ̀. Agbamilawa, agbamilade ojo ló bèlè mo bèlè. Agbamilawa o, agbamilawa ojo ló bèlè mo bèlè o. Ẹ̀mí mo fẹ́ mọ̀ mi mo rí ìsàmọ́. Ẹ̀mí mo fẹ́ mọ̀ mi mo rí ìsàmọ́. Mímórí ìsún jẹ́ mi mímọ́ gbà kóso ayé mi o. Ẹ̀mí mo fẹ́ mọ̀. God bless you, sir. Man. Madam. So c'est bien. Ṣé ìlàjẹ lè fi kọrin?